òkú ọmọbìnrin kan lẹ́nu ọ̀nà ọ̀rẹ́kùnrin rẹ̀. Iléeṣẹ ọlọ́pàá bẹ̀rẹ̀ ìwádìí. Iléeṣẹ ọlọ́pàá ìpínlẹ Ọ̀yọ́ ti ṣàwárí òkú ọmọbìnrin kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Precious Mogaji ní ẹnu ọ̀nà ilé ọ̀rẹ́kùnrin rẹ̀ ní agbègbè Ojoo ní ìjọba ìbílẹ Akinyele ní ìpínlẹ Ọ̀yọ́. Ìròyìn ni wọ́n mọ̀ fura pé ọ̀rẹ́kùnrin rẹ̀ ọ̀hún ẹni tó ti na pápá bora báyìí ń lọ ṣekú pa Precious. Agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ Àyànládé Ọláyínká nínú àtẹ̀jáde kan tó máa fi léde ìmọ̀ ló máa sọ pé Quadri Mohammed ní orúkọ ọ̀rẹ́kùnrin tí wọ́n fura sí pé ó máa ṣekú pa Precious. Ó wáá fi kọ́rọ̀ rẹ̀ pé iléeṣẹ́ ọlọ́pàá Ọ̀yọ́ ó ti bẹ̀rẹ̀ ìwádìí lórí ohun tó ṣokùnfà ikú ọmọbìnrin náà. Ó ṣàlàyé pé èèyàn kan tó rí òkú ọmọbìnrin náà ní ẹnu ọ̀nà ilé ọ̀rẹ́kùnrin ọmọbìnrin náà ìmọ̀ ló mọ̀ lọ fi ọ̀rọ̀ náà rèé ló lọ fi tó iléeṣẹ́ ọlọ́pàá létí. Àtẹ̀jáde náà ni Quadri Mohammed ó ní gbàgbọ́ wà pé ó jẹ́ ẹni ọdún 29 nígbà tí Precious tó sì jẹ́ ẹni ọdún 26. Ó ní ìwádìí fi hàn pé nǹkan bíi aago 5 ní ará àdúgbò kan tó mà rí òkú Precious lẹ́nu ọ̀nà ìmọ̀ ló mà ké gbàjarè lọ sí àgọ́ ọlọ́pàá. Ó wáá fi kún ọ̀rọ̀ rẹ̀ pé lòdì sí ìròyìn tó mà gba orí ayélujára pé ní agbègbè Àkóbọ̀ ó nìṣẹ̀lẹ̀ náà ti wáyé àti pé ọkọ kan ìmọ̀ ló máa ń gbìyànjú láti gbé òkú ìyàwó rẹ̀ lọ síbìkan ní agbègbè Ògúntùlà bí Ọ̀jọ́ Ìbàdàn ní ìṣẹ̀lẹ̀ náà ti wáyé kì í ṣe Àkóbọ̀. Àyànládé wá sọ wípé ó mà pọn dandan láti ṣe àfọ̀mọ́ ọ̀rọ̀ náà tí àwọn iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n sì lọ síbi tíṣẹ̀lẹ̀ náà tó ti ṣẹlẹ̀. Nígbà tí àwọn ọlọ́pàá débi ìṣẹ̀lẹ̀ náà wọ́n bá òkú Precious nílẹ̀ níbi ẹnu ọ̀nà afurasí náà. A bẹ̀rẹ̀ àyẹ̀wò lórí òkú rẹ̀ tí a sì ti ṣe àkọọ́lẹ̀ gbogbo àwọn nǹkan tí a mọ̀ rí gẹ́gẹ́ bí òfin bó ṣe là á kalẹ̀. Agbẹnusọ ọlọ́pàá náà ni wọ́n ti gbé òkú rẹ̀ lọ sí mọ́ṣúárì fún àyẹ̀wò láti mọ ohun tó pa gangan. Ó wáá fi kọ́ ọ̀rọ̀ rẹ̀ pé ìwádìí ti ń lọ lọ́wọ́ o láti fi pọ́rọ̀ òfin báyìí láti fi gbé Quadri lẹ́yìn tó ti fi ẹsẹ̀ fẹ́. Iléeṣẹ́ ọlọ́pàá ó wáá rọ ẹnikẹ́ni tó bá ní ìmọ̀ lórí ohun tó lè ṣèrànwọ́ fún ìwádìí wọn lórí ìṣẹ̀lẹ̀ náà láti kàn sí àgọ́ ọlọ́pàá tó bá súnmọ́ wọn tàbí kí wọ́n lọ sí oríkò iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́. Bákan náà ìmọ̀ ló máa sọ àrídájú rẹ̀ pé gbogbo bí ìṣẹ̀lẹ̀ náà bó bá ṣe ń lọ lórí ìwádìí ìṣẹ̀lẹ̀ náà làwọn yóò máa fi tó àwọn aráàlú létí tó sì gba àwọn aráàlú lámọ̀ràn láti yé tẹ̀lé àwọn ìròyìn òfegè tó ń lọ lórí ayélujára. Kọ́lọ́ọ̀bẹ Elédùmarè kó dákun kó má ṣàánú wa o. Àdúrà gba Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní EyaYorubaWorldTv. Bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ máa comment ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kí wọ́n bá wa tẹ notification bell láti lè máa máa wo ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. A kú iṣẹ́ látàárọ̀ Ọlọ́run bá rèé yóò gbàdúrà èmi àti yín o àmín.